kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀ ni wọ́n ti kálẹ̀ rabata ni wọ́n ti gbé rọ́ níbo àwọn wo ẹ farabalẹ̀ ẹ rojú wọn ni wọ́n ti ka rabata wọn ò dúró wò ó àwọn wo níbo lójú tani lójú túrọ̀mù gbogbo wọn ti gbé rọ́ wípé kíla ṣé kìí ṣe pé wọ́n já bàbá Bọ́lá Ahmed Tinubu sí kolobo báyìí torí ńgbà tí Gumi ti kánlẹ̀ báyìí tí wọ́n dé ọ́fíìsì Gumi tí wọ́n rí Sultani tí wọ́n rí gbogbo wọn El-Rufai Efele àwọn ọmọ Yorùbá náà tó jẹ́ pé ara wọn ò fẹ́ mọ́ dáadáa bí àwọn Fani Káyọ̀dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ti ká arabata níbo ni wọ́n lọ ẹ gbọ́ kí ló sì fà á tí wọ́n è lọ ẹ farabalẹ̀ wá wò ó tó bá jẹ́ gbà àkọ́kọ́ rí bá ń subscribe sí channel bá ń share ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò ń bẹ́ńlẹ̀ wọ́n ti sá lọ níbo ni wọ́n wá lọ kí ló sì lé wọn tí wọ́n fi kánlẹ̀ gbogbo ẹ̀lẹ́rìí wò nínú fídíò tẹ́ fi gbà pé ó ti yíwọ́ pátápátá kò sì sọ́nà méjì ẹ̀pìn tó gẹ́ alùbàtà ìdarin. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko ẹ ṣé tẹ̀ ń wò wá. adájọ́ má sí asọ̀rọ̀máyẹ̀ pẹ̀lú wọn bá sọnù ẹ̀já wa wọn. ìlú Amẹ́ríkà Donald Trump ó sọ ó sì ṣe ní pìtìpìtì ayé bá àwọn kan àwọn owó ní pìtìpìtì ayé bá nínú àwọn ọ̀ràn Haúsá Fúlàní torí pé wọ́n ròyìn pé bí wọ́n ṣe sọ ní Nàìjíríà tí wọn kì í ṣe mọ́ bẹ́ẹ̀ ni tọ̀dọ̀ wọn rí ni irọ́ o ọ̀rọ̀ ti yíwọ́ àtàwùsá àti Fúlàní tó lọ́wọ́ nínú iṣẹ́ ẹbí lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo wọn ti fẹsẹ̀ fẹ́ àwọn wo ló fẹsẹ̀ fẹ́ ẹ bọ́ bí ẹ wá wo fídíò ẹ wá wo pìtìpìtì ayé ẹ wá wo ìdágìrì bí wọ́n ṣe ń gbé irọ́ lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ má wàá jẹ ntàn yìí kì í ṣèràn Haúsá Fúlàní nìkan ní sá o ẹ gbọ́ bọ́yọ́ ṣọ́ọ̀kì àwọn Yorùbá wa náà bẹ́ẹ̀ àwọn ọmọ Yárúbáwá wa àwọn ìkà àwọn tí ò ní ìwà ọmọlúàbí nínú tó jẹ́ wípé akàn pípípípé ó dàbí ká sọ pé àsìwọ́n kó àsìgbé ọmọ wọ́ọ̀dù ẹ má bínú ẹ jẹ́ lórí gbólóhùn yìí ẹ fojú wọn gbogbo wọn ti fojú léde torí pé ìjọba Amẹ́ríkà ó ti kọ ọkọ̀ wọn síta àwọn tí wọ́n ń torí ẹ̀ bọ̀ wá sórílẹ̀-èdè Nàìjíríà ó kọ wọn ti rìn ta kódà wọ́n ti fojú wọn léde àfitọ́ ọbaara wà wí ṣùgbọ́n àwọn tí wọ́n fojú wọn léde yìí èmi ò rò pé nìkan nu wọn ó rí àwíjàre kan tó fẹ́ wí torí béèyàn bá rìn ní ibẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ ẹnikẹ́ni kò ní bẹ̀rù ẹni bẹ́ẹ̀ níṣẹ́ ẹ wò ó ẹ má jẹun gbé yín jìnnà ẹ wá wo fídíò yìí kó ohun tí mò ń sọ kó lè bá àyè yín kẹ́ ẹ lè bá a mọ̀ yìí pé àṣekọ́lé léyìí tí mò ń wí yìí ọ̀yá òun rèé ẹ̀ ṣó níbẹ̀. 9 genocide. What will they say about it? United Nations, European Union, take note. This is the genocide of people that were killed on the fateful day of 7 March 2010. Massacre at Dogona Hawa Plateau State. Names of big victims that were killed. Machineries were brought from Niger Republic. They were brought from Chad. They were brought from Burkina Faso, Senegal. They were hired into the nation. They mix up with those from Maiduguri. That's a Muslim state. Also from Gombe, Muslim state.
In fact, the troop into this place, Bauchi, this is the route that they took. By about midnight, they invaded this village. We are living peacefully in this Dogona Hawa. These are the victims of massacre. Davo Bitrus, Chuan Bitrus, John Nash Ren, Ngoyisa Danjuma, all they are under the grave. Karos Nash, Lydia E. Danjuma. See the name. 100 is moving to 66. Ended by Israel Simon, Lydia Bulus Chuang, Dalabi Dung. And look at this place too. Dadung, Dagongdung, Justina Gang, Sani, Pam, Victor Pam. To summarize, to go down to 126 with Ungoti Tigwap. We move also to 127. Dan Juma Bob, Victoria Zang, Test Cruz. You have been looking for facts. Look at facts. To prove that general government are biggest liar. If they taught them, they will say Muslims are also killed. By who? By Muslim terrorists. After they have eliminated Christian from Katsina, from Zamfara, from Borno, what next? Then the Christian that escaped from the far north, Sokoto, they were able to locate and come back to Plateau State. Because, and they moved down to the south. They escaped their life. Now, the rural villages of Sokoto, Muslim state, Katsina, Muslim state, if you find a Christian, is in the town, the city, headquarters of the state. That's where there's security. But in the villages, Boko Haram are taking over the villages. Once you are... Ẹ káàbọ̀ padà. Àwọn ìdí àti túmọ̀ táwọn èèyàn yìí fi ń sá òun lẹ ti gbọ́ yìí. Àbọ̀rọ̀ mi ò yé yín. Ẹ worú bàbá tó sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ wò tán yìí tó jẹ́ bíṣọ̀bù. Ibi tí bàbá yìí dúró sí tẹ́ ẹ wò yìí, èèyàn tí wọ́n sin síbẹ̀ nígbà gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ tí wọ́n bá kà á, wọ́n máa lé ní 600 to 700. Ẹ̀yin náà ẹ kọ́kọ́ wo líìsì tí bàbá yìí tò lẹ̀, ẹni kọ̀ọ̀kan wọn ó lé ní 100 lọ́nà bíi 5 àbí 6. Ẹ wá járò pọ̀, ǹjẹ́ mùsùlùmí ni gbogbo wọn? Rárá, Kristẹni ni wọ́n pè wọ́n. Àmọ́ nǹkan kan jọ wá lójú ní pé ká tó máa rí ìran Yorùbá tí ó tún jáde wípé rárá o, wọn ò pa Kristẹni. Àwọn bíi bàbá wa Báyọ̀ Ọ̀nànúgà, àwọn bíi bàbá wa Fani Káyọ̀dé, àmọ̀ràn kan tèmi fẹ́ fún bàbá Bọ́lá Tinubu ni wípé àwọn bàbá méjì yìí, ẹ má jẹ́ kí wọ́n taná nà ìjọba yín dì í, kí wọ́n ní kó máa jó lọ, àwọn ń bọ̀. Pàápàá jùlọ Fani Káyọ̀dé, ńgbà tó fi bá ìjọba Ọbásanjọ́ tó bá wọn ṣèjọba, ó wà ní Minister of Aviation. Ẹ lọ béèrè iye aeroplane tó jábọ́ nígbà tó wà ní Aviation Minister. Àtàwọn ìṣẹ̀lẹ̀ bí síbẹ̀ wọn ò ní kíni kan pé wọn ò ní sympathy fún ẹ̀mí èèyàn. Ọ̀rọ̀ wọn ò dàbí ọ̀rọ̀ Tinubu tó sì ń ronú lẹ́gbẹ̀ẹ́ kan fún àwọn ọ̀ràn èèyàn. Kírú wọn yìí jáde pé wọn ò pààyàn. Mo ṣe sọ pé àríṣe la ríkà, àríkà báyìí bàbá àríkù ni.
bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má jẹ́ kírú àwọn èèyàn bí àwọn èèyàn yìí bí bàbá Ọ̀nànúgà Dáyọ̀ Báyọ̀ àbí Dáyọ̀ náà pé Fani Káyọ̀dé nínú ìtàn tí wọ́n tèmi gbọ́ èmi ò tiẹ̀ tí ì rí nǹkan kan tó ṣe sàn án tá a lè sọ nípa wọn. ẹ gbọ́ orílẹ̀-èdè Nàìjíríà ẹ má fi wé ti ìlú bìrìtìkó. Àwọn kan ní wọ́n ń bọ̀ láti wá kó wa ní mineral resources ni. Sọ̀rọ̀ lẹ́sọ yìí àbí sọ lẹ́nu. Ọ́ìlì mélòó la ní tí wọn ò tí ì ní? Ìgbà kan nìyẹn. Góòdì wo la ní tí wọn ò ní? Àmọ́ tí wọn ò bá tiẹ̀ ní tó wa ṣe bí wọ́n mọ̀ mánéèjì ni. Àwa tá a mọ̀ mánéèjì ló fi jẹ́ pé tọ́ba wá jẹ́ náà ni wọ́n bọ̀ wá kó tára ó fi tù wá torílẹ̀-èdè kálukú ó fi dúró lọ́tọ̀ọ̀tọ̀ kí wọ́n kúkú máa bọ̀. Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò rẹ̀ ìgbésẹ̀ tẹ́ ẹ ti gbé ọ̀nà tẹ́ ẹ ti ń gbà òun ẹ tẹ̀ síwájú. Ẹ má jẹ́ kí àwọn tó sásábẹ́ yín yìí kí wọ́n dàrin àjò yín rú. Wọ́n ní wọn ò bá Kìrìsìtẹ́nì. Deborah ńkọ́ nígbà ọba kílẹ̀ yìí tó kú tí jẹ́ Buhari látàrí ọmọdé yìí ṣèdánwò ó páàsì ìdánwò ó sì ní Jésù ó ṣeun. Ṣé ẹ mọ̀ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ sì ń bẹ nílẹ̀ Yorùbá náà? Àwọn bíi Jamiu Adépọ̀jù Justas àtàwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a lè sọ pé bóyá wọn ni ò jẹ́ pé wọ́n ń gbowó ẹ̀mí èèyàn òun èé pààyàn ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu ẹ̀gán lè pààyàn ó lè dá ogun sílẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn bíi Murik Akíntọ́lá lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn bíi Àlè Mufiti lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ gbọ́ ohun tèmi ń sọ fún yín lásìkò yìí wípé ẹ má fojú àdàbà wétòrófó ó yàtọ̀ kò jọra wọn. Bẹ́ẹ̀ bá jẹ́ kí wọ́n ó tì yín gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tí wọ́n bá la tì yín ṣubú wọ́n ò lẹ́ẹ̀ ti sọ ẹnu ò lẹ́ẹ̀ fi ròyìn. Bàbá Prophet Taiwo Soloye bàbá yìí wà lórí òkè tí wọ́n ń gbàdúrà fún gbogbo ọ̀ràn Yorùbá. Ẹ jẹ́ á dọ̀dọ̀ wọn ká padà dé bàbá dé kí n tún wá gbé yín lọ síbi fídíò mi òun rèé ẹ̀ ń sọ níbẹ̀. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ á jọ gbàdúrà ẹ jẹ́ á jọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ á jọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ìran mi. Mo ní kí la ní láti sọ fún Bọ́lá Ahmed Tinubu kò ju pé agbe olóhùn kan àlùkò olóhùn méjì ju pé ilé yá ilé kòkó ń tagbe làá méjì pín in ní dọ́gbandọ́gba ni torí pé kò sọ́nà míì kò sí òkè kan mọ́ lẹ́yìn ọ̀run tó kọjá ilé yìí tá a ti bù yìí. Ẹ gbọ́ bí Bọ́lá Ahmed bá bínú tí gbogbo wọn ń sá dìgbàdìgbà tí wọ́n ń sá káàkiri ibi òun wọn ni kí wọ́n sá lọ
ṣùgbọ́n ẹgbẹ̀rún Samuel ni ohun kan ló dá mi lójú pé kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Wọn kò lè dá sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Ibi ohun Gúnmi ó sá lọ, ibi ohun Sọ̀tánù kò ságbà, ibi tó ohun àwọn Fani Káyọ̀dé kí wọ́n ó sá lọ. Ẹ̀yin fi wọ́n lẹ̀ fún ìjọba òyìnbó, àyàfi tí wọn ò bá lẹ́bọ lẹ́rù. Ẹ wò wọ́n tún ti padà wá sípínlẹ̀ Kwara lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ ọmọ ogun lọ. Torí kò sídìí tí wọ́n fi ń ṣe òjò yí pé ohun tí wọ́n ní lọ́kàn ó di dandan kí àlá wọn lè ṣẹ gẹ́gẹ́ bí ìpinnu wọn. Àbẹ́ ẹ̀ gbọ́, ohun tí wọ́n ń gbèrò rèé, ta ni yóò wá dí wọn lọ́wọ́ bó lẹ ṣe fẹ́ ṣe. Ọ̀rọ̀ mi ò yé yín. Báwo lẹ ṣe ṣe tẹ́ fi dí àwọn karambání yìí lọ́wọ́ tí kì í bá ṣe pé bàbá Bọ́lá Ahmed Tinubu ọba dìde ó sọ pé no as no. Chief of Defence Staff ọmọ Yorùbá ni lóòótọ́, òun kọ́ ló máa kọ́kọ́ jákọ́kọ́ ọmọ Yorùbá. Ṣé àwọn yòókù tí wọ́n jẹ́ ńkọ́? Ǹjẹ́ wọ́n rántí ilé? Ẹ rántí pé ilé làbọ̀ sinmi oko, bá a bá ràjò ilé là á padà sí. Ẹ ń lé wọn nílẹ̀ Haúsá báyìí, wọ́n ń padà bọ̀ wálẹ̀ Yorùbá. Kìràkìtà pàtìpàtì, eré wọn tètè ọ̀dọ̀ tiwa ni wọ́n ń bọ̀. Kí ni nǹkan tẹ́ ẹ ṣe lẹ̀ gẹ́gẹ́ bí nǹkan táwọn máa náwó níbi tó náwó sí pé tó ọ̀yá ẹ dúró níbi tẹ́ ẹ dé yìí. Àní ẹ fún wa lọ́lọ́pàá ìpínlẹ̀ ṣe ẹ ti fún wa. Àní kẹ́ ẹ gbéjọba security ilẹ̀ Yorùbá fún ẹni tó tójú ògún tí pa bèdèrè Sunday Adéyẹmọ Ìgbòho Ọ̀ṣà. Ẹ kọ̀ wá ẹ̀ tí ì rí ṣe. Ẹ dákun tí wọ́n bá tẹ̀ wá dé lójijì, ta la lọ sábà? Ṣé Ìbà Gàníyù Adams, Ààrẹ Kakanfò, àbí ta ni? Níbi tí bàbá bá ti ṣẹ̀ṣẹ̀ bọ́yá ọdún Olúwẹ̀rí ló ń ṣe lọ́wọ́ ni Màgbó Òjò. Síbẹ̀ lẹ́ sọ pé tó Ògúndé o Kakanfò ọ̀yá. Bàbá Tinubu, kò sí ọ̀nà méjì téèyàn gbà tí fi gun orí ọ̀pẹ tó jẹ́ pé ọ̀nà míì wà tá a gbà sọ̀kalẹ̀ rárá. Ibi téèyàn gbà gòkè ní gbà sọ̀kalẹ̀. Kò sábùjá lọ́nà ọ̀pẹ o. Yí wípé kẹ́ ẹ ṣe lọ́nà tíjọba Bìrìtìkó, ìjọba Trump tí òfin ní kó yín mọ́rúgà. Kékeré ni dídádúró yín tí wọn ò jẹ́ kẹ́ ẹ wọlé. Ńlá ẹ̀ ń bọ̀ lọ́nà. Bẹ́ẹ̀ bá gbọ́, ńlá ẹ̀ ń bọ̀. Àmọ́ ohun àríṣe laríkà, àríkà báyìí bàbá àríkùn ni. Ohun tẹ́ ẹ bá ṣe lónìí, òun là á sọ̀rọ̀ ẹ̀ bọ́ bá dọ̀la. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ máa bá mi pín ètò yìí. Bó bá jẹ́ gbà àkọ́kọ́, ẹ bá mi subscribe sí channel mi. Ẹ like, ẹ comment, ẹ jẹ́ ọwọ́ gbòòrò àrùn yìí lọ. Ẹ ṣé o, a tún máa pàdé. Ó dàbọ̀.